ìpè nìkan náà lọ́kàkù tani ẹ̀tọ́ bẹ̀rù ọlọ́run lẹ́yìn pé àti ní kọ̀rọ̀ àti lọ́kàkà kò ní mú nǹkan ní nǹkan mọ́ tiẹ̀ ẹ̀ ti tó gan ikú tó máa bẹ̀rù àti dọ́dọ̀ ẹ̀. máa hílà túlí máa tì. kí ló oògùn kú. iná kúlà sọ́ọ̀lì àti. abẹ́ni tó bá níwárí àti ní kọ̀rọ̀ lọ́wọ́ ni ikú ọ̀pá dáadáa bẹ́ẹ̀ ti rí àwọn afáàrí tó bá a bá kalẹ̀ nínú bí báyìí tọ́jú ayọ̀ ti. bẹ́ẹ̀ bí bá kú. wọ́n gbàyọ̀dá lọ́dọ̀ ẹni tọ́lọ̀ ń kọ́ ní ká gbàyọ̀dá lọ́dọ̀ ẹ̀ àmì ń tọ̀ ọ̀hún. ẹ náà kò wọ́n ń tẹ̀ abúlé dáhùn ká jẹ́ òkú ẹni yìí ni. àwọn PDP chairman Kwara Central Senatorial District Alhaji Watunde wọ́n ní owó labí Isahak wọ́n ní bàbá àmọ̀kádàmọ̀ àgbà 2000 àti kìí ṣe ẹ̀wọ̀n ẹ̀dá pẹ̀lú ẹ̀ṣẹ̀ ìṣúrú ẹ̀ mọ́ mọ́ owó wa mọ́ kí wọ́n mọ̀ wá ní kẹ́nìké torí ó kàn wọ̀gbẹ́ àtẹ́wọ́ mọ́ àtẹ́ owó mọ́ ẹni tó bá mú wá wọ́n sọ ọ́ di dáadáa sáré lẹ́yìn oṣù kan ọmọ mú bọ̀. Alhaji wa ilé ẹgbẹ́ gbogbo ilé bẹ́ẹ̀kà wọ́n mú 5,000 naira wá ẹ̀sìn wọ́n ti mú wá tẹ́lẹ̀ yìí ànọ́ọ̀sì ẹ̀yìn wọ́n ti mú wá tẹ́lẹ̀ àbí wọ́n á rán mi létí mi ẹ̀rí pé kò sí ìlọ́wọ́ mi mọ́ báyìí. ẹ̀dá kò sọ̀rọ̀ náà abẹ́yìn sọ́ọ́sọ́ síwájú ni àbí wọ́sà ni ọ̀dọ́ wájú mi. afọlọ́ǹbẹ jẹ̀mọ́ a sì fi Al-Qur'ani rẹ̀ àbíbẹ̀ jẹ̀mọ́ ó di mélòó. ó di méjì. àfànàbì tó gbé fún bẹ́yìn. ó di mẹ́ta. àfìyá bẹ́yìn. ó di mẹ́rin. àfi bàbá bẹ́yìn. ó di márùn. gbogbo ọ̀run tó ọba máa kí láyé olè máa kí àmọ́ márùn lọ́rọ̀ yẹn wá láyé pé a máa kí ń jọjúmọ́. ní wákàtí. ẹ wá dákun ẹ má dìstọ́pù ara yín ẹ bá wa ṣàdúrà yìí àfa lásìkò Mùsá. alayhi salatu wa salamu. bómi ti yí wa kánsàlì àṣà tí wọ́n ń wí tí wọ́n tún pé wọ́n ń bú àwọn omi wọn gbọ́ omi. wọ́n wà láwàtì níjọ́ náà lọ́hùn. Mùsá bẹ́lọ̀ǹtì omi ò jáde. omi ò dé wọ́n wá padà lọ Mùnájà ń wá ń lọ sọ bọ́lọ̀ ń pé Ilahi iskina lima anrawiya zaiga alladhi la nasma'u ba'dahu abada bọ́wálómi ẹranko ń kó èèyàn kú èmi sì ni mo wà láàánábì bóò ni ó ti rí ṣàánú wa àwọn èèyàn tẹ̀lé lẹ́yìn rẹ̀gẹ̀dẹ̀ Ọlọ́run ní kò sómi lọ́dọ̀ Allah. ntí ó sì jọ sómi ni pé fi kò nà mọ́ mùnábìkí ń bẹ nù yín. báyìí ń tọrọ omi tí ì fún yín ẹnìkan ń bẹ láàrin yín mùnábìkí ni torí títí ẹ̀. wọ́n gbàyọ̀dá lọ́dọ̀ ẹni tọ́lọ̀ ń kọ́ ní ká gbàyọ̀dá lọ́dọ̀ ẹ̀ àmì ń tọ̀ ọ̀hún. ẹ náà kò wọ́n ń tẹ̀ abúlé dáhùn ká jẹ́ òkú ẹni yìí ni. àwọn PDP chairman Kwara Central Senatorial District Alhaji Watunde wọ́n ní owó labí Isahak wọ́n ní bàbá àmọ̀kádàmọ̀ àgbà 2000 àti kìí ṣe ẹ̀wọ̀n ẹ̀dá pẹ̀lú ẹ̀ṣẹ̀ ìṣúrú ẹ̀ mọ́ mọ́ owó wa mọ́ kí wọ́n mọ̀ wá ní kẹ́nìké torí ó kàn wọ̀gbẹ́ àtẹ́wọ́ mọ́ àtẹ́ owó mọ́ ẹni tó bá mú wá wọ́n sọ ọ́ di dáadáa sáré lẹ́yìn oṣù kan ọmọ mú bọ̀. Alhaji wa ilé ẹgbẹ́ gbogbo ilé bẹ́ẹ̀kà wọ́n mú 5,000 naira wá ẹ̀sìn wọ́n ti mú wá tẹ́lẹ̀ yìí ànọ́ọ̀sì ẹ̀yìn wọ́n ti mú wá tẹ́lẹ̀ àbí wọ́n á rán mi létí mi ẹ̀rí pé kò sí ìlọ́wọ́ mi mọ́ báyìí. ẹ̀dá kò sọ̀rọ̀ náà abẹ́yìn sọ́ọ́sọ́ síwájú ni àbí wọ́sà ni ọ̀dọ́ wájú mi. afọlọ́ǹbẹ jẹ̀mọ́ a sì fi Al-Qur'ani rẹ̀ àbíbẹ̀ jẹ̀mọ́ ó di mélòó. ó di méjì. àfànàbì tó gbé fún bẹ́yìn. ó di mẹ́ta.
a fi ìyá bẹ̀ yín ó di mẹ́rin a fi bàbá bẹ̀ yín ó di márùn. gbogbo ọ̀run tó ọba máa kí láyé olè máa kí àmọ́ márùn lọ́rọ̀ yẹn wá láyé pé a máa kí ń jọjúmọ́. ní wákàtí. ẹ wá dákun ẹ má disturb ara yín ẹ bá wa ṣàdúrà yìí àfa lásìkò Mùsá. alayhi salatu wa salamu. bómi ti yí wa kánsàlì àṣà tí wọ́n ń wí tí wọ́n tún pé wọ́n ń bú àwọn omi wọn gbọ́ omi. wọ́n wà láwàtì níjọ́ náà lọ́hùn. Mùsá bẹ́lọ̀ǹtì omi ò jáde. omi ò dé ó wá padà lọ Mùnájà ń wá ń lọ sọ bọ́lọ̀ pé Ilahi iskina lima anrawiyan zaiga alladhi la nasma'u ba'dahu abada bọ́wálómi ẹranko ń kó èèyàn kú èmi sì ni mo wà láàánábì bóò ni ó ti rí ṣàánú wa àwọn èèyàn tẹ̀lé lẹ́yìn rẹ̀gẹ̀dẹ̀ ọlọ́run ní kò sómi lọ́dọ̀ Allah. ntí ó sì jọ sómi ni pé fi kò nà mọ́ mùnáfíkí ń bẹ nù yín. káàdì ń tọrọ omi tí ì fún yín ẹnìkan bẹ láàrin yín mùnáfíkí ni torí títí ẹ ní òjò ìrọ̀jù. ẹlòmíín ta ẹbí rẹ̀ lọ́pọ̀ tí ò ní ríra lọ́wọ́n mọ́. ẹ dákun. láàrin yín mùnáfíkí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní òjò ìlẹ́kùn yín lónìí. ọlọ́run ká máa yẹ mùnáfíkí lù yìí tí ń ṣe tó ń bò wá lómi táà tó ń ṣàdúrà kọ́lọ̀ mọ́jọ yálé àwọn adéwájú ọlọ́run padà ọlọ́run ní kò sómi lọ́dọ̀ ọ̀hún sẹ́ ọ̀dà ẹ̀wá lọ bá ọkùnrin kan bẹ́ẹ̀ bá ń bẹ́ kí n bò yín lónìí ẹ lọ bá ọkùnrin kan èèyàn mi. tẹ́ ń fojú ọ̀dà rédì tẹ́ ẹ bá wọnú gbogbo adájọ́ kó yọrọ pé ẹnìkan bẹ́ẹ̀ ń bì kan ní ìdójúkọ lọ́wọ́ wò mọ́ wa la gbogbo àwọn tá à ń pera aláàbá yìí ọmọ wò wá ni pé ń tèmi mi torí ẹ̀ gbàdúrà yìí bẹ́rẹ̀ fò ní jẹ́ tẹ́ bá débẹ̀ bẹ́rẹ̀ wò pọ̀ láyé wọn àmọ́ ẹ wá ní bẹ́rẹ̀ kòlò àṣìwádìí lẹ níìdì ẹ wá kí ẹ̀rí bẹ́rẹ̀ kòlì àṣìwádìí àlífà wa ní gbọdọ̀bù bó ti rí tí àlìkí ń ba ìmáàmù wa ní ilé ọ̀lẹ́sẹ̀ dúdú yìí àbáwọn dúdú kọjá bẹ́ẹ̀. lẹ́ni tá ń sọ yìí ó dúdú kọjá bẹ́ẹ̀ èèyàn dúdú yìí. ọwọ́ ajáde rẹ̀ kí ni lẹ́ẹ̀bẹ́ omi ó ní à. wọ́n lè bá a. wọ́n ní ọlọ́ọ̀ni lọ́dọ̀ rẹ̀ lómi ọ̀rí èmi bò ọ̀dà èso. ẹ̀sọ́. ọwọ́ àti báyìí lọ́dọ̀ ó ti ọba mu omi tán pẹ̀lú àwọn tẹ̀ ẹjọ́ fẹ́ mu bá àwọn ẹrù rẹ̀ yìí lómi abásáré wa ni kò yí sàrà àlẹ́ láti bẹ̀ òjò ó sì ń kú òjò ó sì ń pa wọn lọ́ọ́lé kẹ́nìkan máa gbé mi làáfà èmi kọ́ o ẹ̀ńtọ́lọ́ mọ́ láàrin wa ní ìdíjà bá ọmọ nígbà tí kú wa pọ̀ nílùú kan tí wọ́n ń pè ní halira mọ́ta. sáà pé lọ́dọ̀ tiwa. ìkúlẹ̀ ń dé lọ́wọ́ àyè ìdúrólé wa dé. ní bẹ́ńyà lọ́dọ̀ Ṣàngó lọ́dọ̀ tiwọn. lọ́dọ̀ tiwọn ikú dé ni kì í ṣe pé. ládùúgbò tiwọn. ó ń kọ́ tí ń jẹ́nu. bí ẹ bá ti débẹ̀. yóò kú ni. yóò sùn. àdúrà tí wọ́n wá lò fún wọn jọ náà. náà là á lò. ọlọ́run ò sí é pààyàn dì sí i. àmọ́ dákun ọlọ́run wọlé gbogbo eléré tó wá pé ní. wọ́n kà jẹ́ kí. ajiwa abibula ọlọ́run tó yìn. wọ́n bá ti kádàrá rẹ̀ bọ́ sẹ̀mí kúkúrú. kọ́ba wa wọlé gbogbo eléré tó pé ní ẹ dákun wọ́n tó ń sàròyé. bọ́ọ̀ bá ní ìdí ẹ̀mí kúrò láàrin wa níyì. nínú àwọn èèyàn bí ń ṣe ọmọ àsọta. àwọn bàbá wa láti ilé ọ̀gá ni wọ́n ń wọlé bọ̀ wá ẹ bá ń ṣe sẹ́rù. sẹ́sù gùlúùlù ni. wọ́n kàn mọ́sá ti rí ọ̀rẹ́ mi agbọ́ba tí wọ́n tẹ̀lé àwọn bàbá wa lẹ́yìn àwọn tí wọ́n bá ń sọ orúkọ wọn wọ́n ti jìnà sí. sẹ́wọ́n ti wọlé. wọ́n ní májà yáàkì fáadà májà yáàkì fáadà bàbá òkèlè bàbá ti. aláàjì wa kì í. ọ̀pá náà mi ilé dìde mọ́ ni o wọ́n jẹ́ kó.
mo kúnlẹ̀ o lẹ́yìn kúnlẹ̀ mọ́ wa alhamdulillah wa aleykum salaam. ẹ ṣeun. ẹ ṣeun àná wa nù. májà yáàkì àná bàbá wa ọba àlù Ìlọrin nù. wọ́n ní àná bàbá wa ọba àlù Ìlọrin ẹ̀ ṣe ṣe òkè àgbọ̀. Ajiwa Musa agbọ́ba lọ́tẹ̀lé wọn lẹ́yìn. àwọn nìkan ló ní ẹ máa bọ̀ wá lọ́dọ̀ àwọn lọ́hùn. wọ́n ní ẹ máa lọ́dọ̀ wọn ẹ dákun ẹ fún wọn láyè. náà mà nana. Aji Musa. wọ́n ní bẹ́ẹ̀ àwọn náwó dòdò yìí lọ́hùn wọ́n ti náwó lọ́hùn ẹ bá mú bàtà. níbo ló wà ọ̀yà ọ̀yà. ẹ fún wọn lọ́nà dáadáa ẹ ṣeun. ìwọ náà tẹ̀lé wọn kọjá báwọn. tẹ̀lé wọn náà mà nana. sígàbà. ń bọ́ bàtà kò fẹ́ fi bàtà tẹ mú ẹ̀yẹ èèyàn mọ́lẹ̀ imú yìí náà fẹ́ tẹ ọ pẹ̀lú bàtà o. ẹ bá àwọn ògbé mú kalẹ̀. ẹ ṣeun. ẹ dákun tó rọ Ọlọ́run. wọ́n ní Ọlọ́run kọ́ wọn náà àdúrà tí wọ́n ṣe ń bẹ̀ ń jọ́ náà. àdúrà tá a máa kéwù náà níbà. tí kálukú náà ti mọ̀ wọ́n ti mọ̀ ọ́n sámi ni. àdúrà bàbá di ijọ́ tálùbá pọ̀ tá a máa lọ ké gàmbàrí náà ni. Ọlọ́run dákun bá wa kà ńlẹ̀. àmín. bá wa kà nínú ilé pátápátá mọ́jọ́ ọjọ́ lọ. àmín. bí ìmáàmù ti kà á kalẹ̀ yìí èmi ò lè kà á bẹ́ẹ̀ mo sì ṣàgbá rẹ̀ àmọ́ wà láàyè mi ò lè kà á bó mo ti kà á nígbà tó yẹ pé inú ilé rẹ̀ lọ́wọ́ nítorí eléyìí ẹ bá wa wí o Allahumma wọ́n lè yẹ mọ́ sáánú tí Allahumma asibili alayna asibili alayna min kashfi sitrika min kashfi sitrika wahajubuna an jami'i sharri khalikika ẹgbọ́ àdúrà bá ẹni ọba ní òṣèré èèyàn ń bẹ lábẹ́ ẹ̀dàkùn lọ jòkó ẹni tí ọba mọ̀ pé èèyàn ń bẹ lábẹ́ àdọ́rọ̀ sáyà báyìí wọ́n fira wọn hàn wahajubuna anjami'i sharri khalikika wahulla bainana wa baina razaya walibalaya walifitani walimihani àti bitani àti mihani èwo ló dáa wọ́n máa bọ́ ṣe gbogbo nǹkan rẹ ní òtò rí ṣe mọ́ birahamatika ya arihama rahimi wa ya rajaa sahili wa ya amana khaifi sallallahu alayhi wa sallam báti kéyìí ẹni tí ó jẹ́ tiẹ̀ ń bẹ láàrin àwa tá a ké àfibíọ́ bọ́ bá ti kádàrẹ́ mi kúkúrú létí ìtẹ́lẹ̀ lápò ọlọ́mọdé mi rí okú àbíọ́ bí ọlọ́run gbogbo àtàjòkó ìdẹ́kọ̀ọ́sẹ́ ní tẹ́mi gúngún ọ̀yẹ́ mọ́ gbọ́ ọlọ́dọ̀ bàbá wa bàbá tèmi àgbà ṣé òṣèlú kaduna ní ibùdó Muhammad bọ́ ọba ti dé láti ọ̀sẹ̀ ìbọ̀ náà ìbọ̀ ọyẹ sọmọ lórí ọ̀pọ̀ tó wí nísì bàbá tó ń jà fóòlù bàbá tó ń jà fún tálíkà bá a ti déwájú rẹ̀ nígbà tí wọ́n lá lọ lé jagun pẹ̀lú àwọn ẹnì kejì kan tí wọ́n lọ kọ́bì kan sí sóbí èmi àti Yàyà Murtala la líìdì ń jọ náà èmi àlóhùn lọ wọ́n ṣáájú ó ní àmẹ́ni tí ọba lájẹ́ àárọ̀ padà ó ọkọ̀ tẹ́ ò tẹ́gbẹ́ ẹnìkan láàrin èmi bàbá àti ìjáde láyé ẹni tí ọba lájẹ́ ara kọ padà ó nígbà mo ní sàásà burga na ada burgana ọba ní ọ̀dàìlà onítọ̀ ẹ̀rí pé àwọn bọ̀rọ̀nù bá wọn ti ní ilá kalẹ̀ nu ẹ̀yin tẹ́ ẹ̀ bá ní ẹ mọ́ tẹ̀lé wa o
ta ló mẹni tó wó kíní náà ní sórí níjọ́ náà lọ. ẹni yìí ń bọ̀ tọ́ kíní kan bẹ̀ à ń ṣe ìbọn mú àbá ń jẹun àlùkùránì ní a bá lọ yọ lójú ẹni tí ó dúró bá. wọ́n sọ̀rọ̀ níjọ́ náà. wọ́n wá ní ẹni tẹ́mi rẹ̀ bá gùn. ẹ máa gbọ́rọ̀ ọba o. ẹ máa gbọ́ ọ̀rọ̀ ọba o nǹkan ilé ìkún ó sì di tiẹ̀. ẹni yóò tẹ́mi rẹ̀ bá gùn nǹkan oní nǹkan yóò sì di tiẹ̀. ọlẹ́ni ẹ̀mí rẹ̀ bá kúrú nǹkan rẹ̀ ó sì di tẹ́ni ẹlẹ́ni. gbogbo ẹ̀ tẹ́ wáyé àdúrà mi nù é ṣe wá sílẹ̀ sí ọlọ́mọ jẹ́ nǹkan yóò di tẹ́ni ẹlẹ́ni. bàbá ẹ̀bẹ̀ sáámi dáadáa nǹkan àwọn ọlọ́mọdé ó di tẹ́ni ẹlẹ́ni. ọlá àwọn títí wọn ò di tẹ́ni ẹlẹ́ni tó wà ní ọlá aláhóòdà àti sàdúrà rẹ̀ àbí èsè tó báyìí. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله. ولنبلونكم بشيء من الخوف والجوع ونكز من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله العظيم. الله أكبر. ṣé wo ti gbọ́dọ̀ ń tóbi dáadáa mọ́ yíyá yín náà. Allahu Akbar. ẹlẹ́ẹ̀kẹta kájọ́ olóòkè dáadáa. Allahu Akbar. ọlọ́mọ sàánú gbogbo wa náà lára. astazi. ọlọ́wọ́ àgbà ìmáàmù wa àgbà ní ìsàlẹ̀ àṣà bàbá ní sẹ́yìn yọ̀ǹda nítorí ọlọ́run bàbá láwọn yọ̀ǹda bàbá àwọn àfọ àwọn àgbà ọ̀lẹ́sìn sẹ́yìn náà yọ̀ǹda àwọn náà láwọn yọ bàbá wa khalifa wa ní gbódòfù bàbá wa ìmáàmù wa láti Ṣàngó mọ́ọ̀kì andy wọ́n ṣe yọ̀ǹda Mufasiru Ajégúnlẹ̀ ẹ̀sìn bàbá wa khalifa wa ní àdúgbò tá a wà yìí ọmọ bàbá mukadamu àgbà àbá wa aríkèwùsọlá àgbà ìyọ̀ǹda wọn bàbá wa jánẹ́sì àgbà ìyọ̀ǹda wọn ìmáàmù ọlọ́yẹ ẹ̀rí pé bóbu ṣe mú látẹ̀ kan nígbà tá a dákọ̀ ìmáàmù ọlọ́yẹ nísìn alákàlùkù sì tutù ṣe yọ̀ǹda bàbá wa kọ́ ọmọ ní Al-Kùránì wọ́n ní sẹ́yìn náà yọ̀ǹda bàbá ìmáàmù ọlọ́gbàlá akọ́mọ Al-Kùránì dà. àwọn náà ni wọ́n jòkó ní wọ́n ní sẹ́yìn yọ̀ǹda àwọn náà wọ́n fún ọ sí. ìmáàmù Bọ́láńlé àgbàyọ̀ǹda wọn ìmáàmù wa Pọ́tàkù àgbàyọ̀ǹda wọn ìmáàmù Báwà àgbàyọ̀ǹda wọn bàbá wa láti Àkàlàmbì Al-Imam ẹ̀sẹ̀hùn bàbá wọn pẹ́lú yẹrú bàbá wa Sọ́wọ́tù
wọ́n ṣe yọ̀ǹda bàbá wọ́n ní bàbá wa national bàbá ìlú Islam bàbá wa Lukman láti sọ̀rọ̀ àwọn náà bẹ́ẹ̀ kalẹ̀ àgbà yọ̀ǹda wọn àdẹ́nìkan sí. bàbá ńkọ́. bàbá wa láti ilé aláyà national expert. Mustapha. bàbá wa Mustapha. akéwkéwé ìtì ìwò bẹ̀rù tẹ́lẹ̀ kódà mo rí alájú wa Nurudeen nìkan ọ̀lẹ́sìn mo rí wọn ń tàn ilé kan àgbà yọ̀ǹda wọn. bàbá wa láti Sàkámà bàbá wa alámọ́yọ̀ kúkú mọ́ bàbá wa mọ́dáwákí ní káyàyà àgbàyọ̀dá wọn ìmáàmù government house bàbá ní àmọ́ dáàbọ̀ gbogbo èèyàn ọjọ́ wa lọ tó yẹn. kò ní lọ́bì kan. bàbá wa àgbà. ẹ̀mí ò ní dá inú ọjọ́ lọ́bì kan. tí mi mọ̀ mú wa aláàyá àgbàyọ̀dá wọn àwọn náà tó wá ní tí mi mọ̀ gbogbo Emirates IDPU àwọn tó ìmáàmù wa ń bẹ̀. tó sì wúlò. bàbá wa ẹ bá a ṣe ṣé ewu láti Ṣàgámù. ẹ̀wí dáadáa. ẹ̀wí dáadáa. gbogbo àwọn olóyè bàbá wọn bá àrídọ́ ní tí wọ́n ń bẹ pẹ̀lú wọn àgbàyọ̀dá tiwọn náà wọ́n ní ẹ̀ṣẹ̀ ṣé ewu tiwọn náà. bàbá wa tí mi máa mú Ṣàgámù torí àwọn ìjọba ń bẹ nínú àwọn olóyè. dáhùn wa níbi ọ̀gẹ̀dẹ̀ ò sì dákọ̀ rẹ̀ dáadáa nìbàdàn. ẹni tí ń sọ fún yín yìí wọ́n fà ìjọ ọ̀dà wọ́n máa ń wù mí bí obìnrin ni ẹ wo ìgò wọn ẹ bá ti sẹ́wọ̀n kalẹ̀. dáhùn wa níbi ọ̀gẹ̀dẹ̀ dáhùn wa ayédè ọlọ́wọ́ agbẹ́rẹ́ yín àgbàyọ̀dá wọn. ẹ dákun tó lọ lọ́hùn ìṣẹ́jú téèyàn fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́hùn ọ̀pọ̀ mo kí kọmíṣánná wa fọmọ Alẹ́gẹ̀ mo kí yín gbogbo yín mo kí o àfojú ọ̀ndarí ti ẹnìkan gbogbo àwọn tálíkà bíi ẹgbẹ́ mi ẹnáwó ẹlẹ́yọ̀dá pátá sọ̀rọ̀ ọlọ́hùn. gbogbo àwọn alájìbọ̀ lẹ́sìn lẹ́yìn wáyé àyè alájìbọ̀ bá lóhùn gbogbo wọn aláwọ̀ yọ̀ǹda tẹ́lẹ̀ ìdílà náà chairman local government gbogbo àwọn náà láwọn yọ̀ǹda lọ́dọ̀ tẹ̀rí ẹ̀dágun kòdó tẹ́rí hùn wàláì ibẹ̀ ni mo lọ tá a ti pẹ̀lẹ́ pẹ̀lú Abdulkarim gbẹ̀yìn. Allah ní bàbá yìí yóò sí. ọwọ́ adúró ó ní ìní kọjá ẹni tí ń yí kíní kẹ̀kẹ́ mo ní dá ẹsẹ̀ rẹ̀ ni mo ní kó o dá ní ẹsẹ̀ onígbọ́dọ̀ dá lọ́ba ní ajẹ́ kó owó lórí ti ìlú wọn wọ́n ti ní wọ́n ti làbá dìde làbá bọ̀ra wà lọ́wọ́ àwàdà ni eré ìrì ò pé ìwọ tó yẹ pé gbogbo ògbà ojú rẹ̀ lé ni eré rẹ̀ kọ́ kò pé ni tó sì lè máa lọ́jú sí gbogbo kí èyí. ló ń lejú sí sọ àlíbà ní gbèròwò kí láǹfààní kéèyàn máa lejú mọ́mọ́ ọlọ́mọ ọmọ ìrànjú bí ẹni tẹ́ pé ọ̀sẹ̀sẹ̀ mú nǹkan kó lé àwọn tí ń mú la ilaha illallah sùkúrù bùtì sọ́mi. ń bọ̀ ìròjú tó ń rojú kàké wà kàfí wà kàí kàmáde wà talọ́bẹ́ tó talọ́bẹ́ jùlọ talọ́bẹ́ ṣe déédé ṣé kéèyàn ọmọ rojú wá dé kéèyàn ó débi tó ń lọ ni aṣojú lẹ̀ ni ó ní òtí ìní má lé àwọn màláíkà olóore lọ́dọ̀ rẹ̀ ní bá ti rí pọ́ùn lẹ́jú báyìí wọ̀n ní yàdọ̀ rẹ̀ ọmọ ọgbọ́n ọgbọ́dọ̀ ṣe mistake ládùúgbò ìwọ náà lọ́mọ wọ́n mú wá bá ṣe sùúrù o Abdulkarim Babátúndé. ṣé bàbá tó wá tó dé nísìnyí àbí ò tó dé báyìí Ìlọrin mọ̀ lọ wọ́n mú kọ́ sọ wọ́n sẹlò mí ń bọ́dún rìn bẹ́ẹ̀ni níjọ́ tí ọba sì kú náà ó lè bọ́dún lọ wọ́n sì sẹlò mí ní arówólò wọ́n sì rí pé ò ní kọ́bọ̀ wọ́n dá arówólò kò sì ní sí kọ́bọ̀ lọ́wọ́ ó sì tún mọ̀ pé lárówólò Ìlọrin èèyàn kan ní yóò sì máa sọ̀rọ̀ èèyàn mẹ́fà bọ́ọ̀ bá ní mùnáfíkí ni ọba ìtójú ti lé yín lọ́nlọ́rin mú kọ́ wa ni àwọn ìbò ń jẹ́ Áfíríkà bẹ́ẹ̀ni àwa ń jẹ́ Amẹ́ríkà àwọn èbó jẹ́ Amẹ́ríkà àwa ń jẹ́ Áfíríkà àwa ń jẹ́ Áfíríkà. àbá ìbò wọn fìrì nípa Amẹ́ríkà eré ìkàlà wọn mú wáyé
ni wọ́n fi ń pè wọ́n ní Amẹ́ríkà. wọ́n mẹ́ríkà wáyé ni. wọ́n wá ń pa wá ní Áfíríkà àwa la fírì ní kásẹ̀ kàbọ̀ mọ̀lákejì. yóò máa fi ọ yóò sì máa rẹ̀ ní sí ọ àfírì nípa kábàtẹ̀ yẹn jẹ́ ọlọ́run sogoro bọ́dé sáàmì. sùgúrù kùtì sáàmì mi sùgúrù mẹ́ta mi wọ́n náwó sí i. wọ́n ti rí. sùgúrù kùtì sáàmì. bàbá wa mi sùgúrù representative bàbá wa alimi ní Ìsàgámù ìmáàmù wa ní Ìsàgámù ọlọ́run kọ́ kí àbá yàyà tó gbé Ìsàgámù lárugẹ lọ́dún kárí kó tó wá fàyè rẹ̀ àtòun àti àbá Hashim wọ́n gbé Ìsàgámù lárugẹ ọlọ́run kọ́ kẹ́ gbogbo wọn. ẹ wá wo ẹni tó lọ yìí ẹjọ́ èmi sunkún níbí yìí náà ìjọ tó àfa àgbà ní àfa àbèjì agbé wọn di lọ́dì ń wá sunkún pé àbá yìí ń lọ ni àwọn èèyàn ọmọ tí ń sunkún sí mo ní ìjọ kan wọ́n gbé àfọ ọmọ yíyà kó nílẹ̀ nínú ilé báyìí mo fi í palẹ̀ mọ́ kalẹ̀ pé wọ́n gbé àfa náà bá ti di tàlátà mọ́lẹ̀ tọ́ba rẹ̀ wọ́n jẹ́ bá ti tàlátà mọ́lẹ̀ ọmọ gbọ́dọ̀ ọdún tí ń bọ̀ alẹ́ mi Bùbákàrí tọ́lọ́ ọdọọdún tí ń bọ̀ tàlátà tí wọ́n lọ wá dé ṣéwù mi àjòkó gbogbo kálukú ń ṣàdúrà wọ́n ń fà mí lọ́hùn ni. bí àfáàgbà sọ́wọ́ ṣe ń wíjọ́ lẹ́nu ni. ẹ̀yin náà máa fà mí àwọ̀ ẹni tí ó já mọ́ lọ́wọ́. gbogbo ẹni yàsí ń ké yàsí ẹni tàbára ń ké ẹni kìíní gbogbo wọn ń ké káàkiri ẹni tó ké ti ẹgbẹ́ yìí náà làbùdókádìrì mi máa sàn. àti ohun ọjí. ó ní tàlẹ́lẹ́yìn mo ní àbùdókádìrì ó ní ti mọ̀ mọ́ àbí ti jùmọ̀ mo ní tàbá jùmọ̀ ó ní tọ́ gbogbo yẹn ṣe rírì rábànà. ṣé ń gbọ́ orin tí mo kọ́ ń jọ́ náà ní ẹyọ kan náà ni ẹyọ kan ni mi ní wí nísìn àmọ́ ẹ̀gbọ́ gbogbo àwọn tí àwọn afáwọn yìí jáde lára àwọn ẹni ọlọ́ọ̀ ni wọn afáàbí gbogbo wọn àtàfáàwà àti àlífàwà àti àfáàwọ̀ ẹlẹ́sìn gbogbo wọn ẹni ọlọ́ọ̀ ni wọn àwọn ọmọ wa kún bẹ̀rẹ̀ ọ̀hún yìí inú wọn ni àfáà Jamiu Muhammad Jamiu àfáà Bèjì inú wọn ni Nasiru ẹwà àwọn àfáà tí ń lọ ẹni tí ń ṣe tó ṣe fún wọn ní good support òun lọ́wọ́ lọ yìí. alámọ̀bìnà mọ́lá nùtí kò dìbà nùtí kò dìbà ipa ẹnìkan ọ̀ká kú o ipa ẹnìkan ọ̀ká o ipa ọlọ́ọ̀ká ó lè sáàlì ìfẹ́múrin ipa àfọ́ ọ̀ká ipa ọlọ́ọ̀ká ipa olówó ọ̀ká ipa àtàríkà ọ̀ká níwájú ọlọ́run ẹni tó ní lárí jù ní ọ̀run lọ́run tí ó tọ́bẹ̀ tó ní làdáni òsì ẹwọ kan pípú yá nábì ọjà àrínà lọ mọ́kùn ṣùgbọ́ta tí wọ́n wá dé táwọn mọ́ kó àwọn ìjàmọ́ yìí ní bí wọ́n ti pèrò yìí já àrínà lọ mọ́kùn ṣùgbọ́ta mo sí orun fún yín ṣùgbọ́ta ń bẹ sùn tẹ́yìn náà ní mọ̀bí tẹ́ wà bẹ́ẹ̀ ọba ti túnmí ọba ti gbọ́ kẹsẹ́ ó sì yájú àmọ́ ṣùgbọ́ta ìjọta nábì sọ ṣùgbọ́ta wọ́n retí rẹ̀ mọ́sálásí wọ́n pè irun tán àkọ́kọ́ wọn ò rí ẹ̀kejì kò dé bìlá wa lọ ẹnu ọ̀nà rẹ̀ ànábì ò torí ẹ̀ jí ṣùgbọ́n tá a dé o bìlá wọn ṣe as-salatu khairu minan nawmi as-salatu khairu minan nawmi ànábì bá tají wọ́n dé mọ́sálásí ní ẹ̀dá kò kéne yìí
ìtẹ́ wí tẹ́lí jíbi yìí ká fi sínú òrùn. kò sí ń bẹ̀ tẹ́lẹ̀. àmọ́ bẹ́bí ẹni a máa bá dàda ní pèrò tí máa ń pèrò tó ń gbọ́ bá wá débi àsàlátù. khairu minan nawmi. kí ni wọ́n ní a wí. bọ́ọ̀ bá ń bá a wí tí ń wí bọ̀ tó bá wá wí eléyìí kí ló wí. tó fi ní ládàá lọ́dọ̀ Ọlọ́run. o sì ní bá a wí bí ó ṣe wí. o sì ní bàbá ṣé kí n wí àbí ń dákẹ́. tọ́ba ní àsàlátù khairu minan nawmi ó ní sadakta wa bararita mọ́ mo wí. sadakita wa bararita. ọba tó wí kejì ó tó ní sadakita wa bararita ó rí irú ntọ́lọ́hún ṣe fún kílẹ̀ ò tó mọ́. nítorí eléyìí gbogbo ẹ dákun ẹ múra sí irun gbogbo ẹ ní lọ bí n ti lọ ẹ̀yin ọmọ bàbá gidi lẹ jáde lára wọn àti ìyá gidi ẹ má jọ jà tí a fi pààyàn ọjà ẹ má jẹ ṣòkòtò tí bàbá yín san kése gbogbo ìgbàdé san bẹ́líìtì ń san ṣòkòtò olókùn ẹ má jókòó rè ọjà ẹ fọ́ múra yín ọba fọ ọ̀rọ̀ rí kóun náà mú pé alihamudu ẹ má já o gbíjà bá dé kése ké bákan lọ́wọ́ ó ṣe fún gbogbo yín ẹ jura yín lọ níbi rírí ṣe bẹ́ẹ̀ ti jura yín lọ lọ́jọ́ eré ẹni tó bá lò díẹ̀ nù yín ìní tahadìtò. ìní tahadìtò. wọ́tàfà wákìtò. wọ́tà àwọn. sákùnbà àlà àdúgbò kan ayé ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ṣe bó ti máa ti wí tẹ̀ ń rara yín lọ́wọ́ tẹ̀ ń tọ́jú ara yín tẹ́nìkan pé mi ọmọ tèmi nìkan ni wọ́n mọ̀ tọ́jú wàláhì ìpá ọ̀tọ̀ ò ní ká yín tẹ́ fi jáde láyé. wassalamu alaikum warahmatullahi wabarakatuh.